àsìkò yìí lólùfẹ́ mi káàkiri àgbáláyé nílé lóko àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò Ọlọ́run Ọba, ètò àṣírí ayé pẹ̀lú èmi Aláṣàbí àti bàbá àlùbáríkà, bàbá síwájú ohun gbogbo. Ẹ kú dédé àsìkò ẹ bá wa kí àwọn aráalé. Àṣàbí ọmọ mi, aráàánú gbà o, Àmín. àní sì jẹ o, àní sì mú o, àwọn tó láyé á dọ́wọ́ wa o, wọn dínà mágbára, wọn ní dínà làmọ́ wa, oṣù ìyá jósù dùnú fún gbogbo wa, àtọ́jú tí ń wò wá kí ilé àgbáńlá ayé. Àmín. Bàbá ẹ ṣeun. Bàbá ohun tó gbé wa wá lónìí ni pé gẹ́gẹ́ bí amòye àti awòràwọ̀ àgbáyé àti pàápàá jùlọ àgbàlagbà tí ẹ jẹ́, àpéjọpọ̀ kan ṣẹlẹ̀ ó wáyé ní Ìbàdàn, nílùú Ìbàdàn, lára tó jẹ́ pé àwọn lọ́balọ́ba ló kún bẹ̀, àwọn oníjòyè níjòyè, àwọn gómìnà gómìnà ni wọ́n wà níbẹ̀. Ìkọ̀kọ̀ wá ń jà rìnrìn láàrin Ọ̀ọ̀ni àti Aláàfin, torí pé bí Ọ̀ọ̀ni ṣe dé sí agbo àpéjọpọ̀ yìí tó kí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, wọ́n dìde wọ́n nawọ́ sí wọ́n kí i. Nígbà tó dọ́dọ̀ Aláàfin, Aláàfin nawọ́ sí i. Àwọn èèyàn wá ń gbé ipò yẹnu pé kò yẹ kó rí bẹ́ẹ̀, ni pé ta ló jù nínú àwọn méjèèjì. Àwọn kan ní ohun tó ṣe pé ó dáa, àwọn kan ní ohun tó ṣe pé kò dáa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà tí ẹ jẹ́, ta ló wá jù nínú àwọn méjèèjì? Torí ọ̀rọ̀ yóò fẹ́ yé wa tó. Ó ṣe Àṣàbí, ṣe kọ́kọ́ rí ná àtọ̀tún àtòsì, ṣàgbà pé Ọlọ́run gan lọ́ba, àwọn yìí alákìísí ni wọ́n, Ọlọ́run fúnra ẹ̀ lọ́ba. Ṣùgbọ́n ṣe rí bọ́mọdé ọba bá ìtàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ni bàbá ìtàn. Nọ́mbà 1, ṣe rí ká lọ máa mú èèyàn nílùú òyìnbó wá jọba, àṣàlẹ̀ wa bí ó lè tètè yé. Gbogbo àwọn tó ń sọ kinní yẹn ó lè jẹ́ pé gẹ́gẹ́ bí ẹni pé ìlú ibi tó ń tọ̀hún yẹn gbé, ṣe mọ̀ pé wọ́n á máa tírèènì ẹni, wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ni, kò ní yé. Ọ̀tọ́ bá yẹ kó ọmọ títí ń bọ́ ba káàkiri, títí ń lọ ọ̀tún, títí ń lọ òsì, ọ̀rọ̀ yẹn á yé. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, nílẹ̀ Kóòtù jíire, ọba tó ju Ọ̀ọ̀ni lọ ò sí mọ́, àfi tí ọba pa wọlé. Ọba tó ju Ọ̀ọ̀ni lọ kò sí mọ́, àfi tí ọba téèyàn bá mọ̀ tán, tó bá gbọ́ tán, àwọn àtọ̀yọ́dọ̀yọ́ wá àti Ilé-Ifẹ̀ ni wọ́n ti wá múra ìpèbí fún wọn láti bẹ̀rẹ̀ wá. Ẹni pé kò sọ́ba náà, ibẹ̀ ni wọ́n ti máa wá múra fún wọn. Ọ̀gbọ́n tí wọ́n ní Ifẹ̀ Oòduà lójoojúmọ́ ti mọ́ wálé ayé, ṣó ti yé. Sórí àwọn yẹn, tó bá gbọ́ pé wọ́n ń sọdún akọ́ nìbàdàn, kíní omi tí bẹ́rìbẹ́rì yẹn bá wá láti ilẹ̀ Haúsá, pọ̀lọpọ̀ òjò tó bá dé sílé Ifẹ̀, kíní yẹn akọni Kùránì ni ó wà ní Ifẹ̀ dọjọ́ ìní pẹ̀lú idà ní ọdún akọ́ tí wọ́n máa ń ṣe nílùú Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ìdì wọn tó máa ń pè ní ìdì, ọdún akọ́ yẹn ni pé nǹkan tí bàbá yẹn fi kọ́, tó fi kọ́rùn tó gbé kọ́. Yorùbá ní Yorùbá tó kilẹ̀ ní Yorùbá àti ṣẹ̀ǹṣe o, àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì o, Ifẹ̀ ló jogún rẹ̀ tó dájú. Sọgbọ́n mi, pé ká ṣẹ̀ṣẹ̀ ń ṣe, wọn ò lè lòdì sí èèyàn nílé Ifẹ̀. Ṣùgbọ́n àwọn lọ́balọ́ba kí
kí ọba kan dé, ọba kan alápọ̀nlé lára jura wa lọ. Ẹ rí i pé ọmọ mi àgbàlagbà mi àwò pé òun ti di kòfẹ́sọ̀, òun ti dé kíní, tọba rẹ lòmíì á dìde kí, ẹlòmíì kò ní dìde kí, ìyẹn ò sí nínú nǹkan kan. Ṣùgbọ́n tá a bá ní jẹ́ kí wọ́n dẹ̀sìn rú, tá a bá sì ní jẹ́ kí wọ́n dàṣà rú, ọba lọba Ifẹ̀, Ọọ̀ni Ifẹ̀, ọba ni nílẹ̀ Yorùbá o, ọba ni nílẹ̀ Yorùbá o. Ṣùgbọ́n àwọn náà fún rẹ̀ kò mọ̀ ń pàṣẹ ṣe, wọ́n ń wálé alákọ̀wé, wọ́n ti fa alákọ̀wé wọ gbogbo ẹ̀. Tí ọba bá dé, téèyàn ọba dìde kí, tọba jọba ńlá, tọba wòyàn lórí ìjòkó, ọba ìṣẹ́ni téèyàn máa jókòó kí o. Ṣùgbọ́n kásẹ̀ sọ pé àwọn ọlọ́ba ló wà ń bẹ̀, bọ̀ tí ọba bàbá ṣe jura wa lọ, ó yẹ ká pọ́nra wa lé. Bí Ṣọ̀ún ṣe wà yẹn nísìn, àwọn ìlú tó kilẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n ní Aláké o, Àrẹ̀sà o, Ọ̀rọ̀gún Àga o, Olúgbọ́n o, Ajérò o. Ṣé gbọ́rọ̀ mi tó báyìí? Bẹ́ẹ̀ ló ti wà nínú Ifá gan, bẹ́ẹ̀ ló wà nínú. Bí ìlú kan wà ní ẹ̀gbẹ́ Ògbómọ̀ṣọ́, wọ́n ń pè ní Igbọ́n. Igbọ́n yìí wọ́n lè ka iye ilé tó wà ń bẹ̀. Ògbómọ̀ṣọ́ ò jù lọ, gbogbo ẹnu ni mo fi sọ. Ní bó ṣe kéré tó. Bẹ́ẹ̀ ni, ní ṣẹ̀ǹdáyébáyé ni Igbọ́n ti wà. Táwọn bàbá wa sọ ni Igbọ́n ti wà. Igbọ́n ò dẹ̀ tóbi. Ẹ̀mí àwọn ọba tó bá dẹ̀ jẹ nígbọ́n máa ń gùn. Torí a gbọ́ lẹ́nu àwọn bàbá tán ni wọ́n ń lọ, wọ́n pàlejò lé. Ọba yẹn wá ní oúnjẹ tó ń fẹ́ jẹ rèé, ó wá gbé fún ní àlejò yẹn tó jó níṣẹ́ onírìn àjò. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ àfáà, ó tọ́jú wọn nílẹ̀ Igbọ́n. Wọ́n wá sọ fún wọn pé bàbá yẹn wá súre pé gbogbo ẹni tí ọba máa jọba ń bí, ẹ̀mí gúngùn ni ọmọ fi jẹ́. But kò wá sọ ọjọ́ náà pé kọ́lọ́ ń jẹ́ kílùú yìí ó fẹ̀, kílùú yìí ó pọ̀. Èrè ẹ̀mí gúngùn ló sọ fún wọn níbẹ̀. Nílẹ̀ Yorùbá, Igbọ́n ò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn. Kí ló ní mo wí? Igbọ́n ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Èèyàn mélòó ló wá mọ̀ gbọ́n? Igbọ́n oko Ògbómọ̀ṣọ́ wọn ó pè, Igbọ́n ìsoko Ògbómọ̀ṣọ́ o. Ìlú tó wà tipẹ́tipẹ́ ni. Ọ̀yọ́ ò lè sọ pé òun mọ̀ta Igbọ́n, torí àwọn ọdẹ alágbára ló tẹ Igbọ́n dó. Àwọn elétùtù ń ló tẹfẹ̀ dó Ifẹ̀ ní gbogbo ilẹ̀ ti ṣe. Só ti yé? Ìgbà tí òjò rọ̀ tó wá dúró síbì kan tí ilẹ̀ yẹn wá ń lọ, ni wọ́n sọ pé ilẹ̀ máa fẹ̀, ilẹ̀ máa fẹ̀, ilẹ̀ yẹn wá ń fẹ̀, omi yẹn wá ń gbẹ, ilẹ̀ yẹn wá ń fẹ̀, ló di Ilé Ifẹ̀. Báwọn àgbà tán ṣe sọ fáwa nìyẹn lórí ọ̀rọ̀ Ilé Ifẹ̀. Ọba lọba Ifẹ̀, ìṣẹ̀ǹṣe tó dájú wà nílé Ifẹ̀, àwọn àgbà wà nílé Ifẹ̀. Ọba Ifẹ̀ ìṣọba kékeré. Number 1. Number 2, tá a bá wá wọ ọjọ́ tí wọ́n fi jọba, ó jìnnà síta Láàfin. Ọ̀sẹ̀ yẹ kó wò pé ọba tó ti wà lórí àpèrè ti pẹ́ ni kó torí ẹ̀ dìde fún. Ṣùgbọ́n àwọn Ọ̀yọ́, nípa pé ká ṣe fàájì, nípa pé ká múra, nípa pé ká ṣe, torí ọba dé Ọ̀yọ́ níjọ́ Monday
àwọn ó kó ọtí síta. Kí ló ní mo wí? Ǹjọ́ Monday. Wọ́n á kó ọtí síta, wọ́n á gbé pẹpẹ súùpù tí wọ́n á máa ṣe fàájì. Ilé-Ifẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ o. Ilé-Ifẹ̀ ó lo oko, wọ́n ó lọ bí ọrọ̀ ajé wọn o. Ìyẹn ni wọ́n fi sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí, ọ̀rọ̀ Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Kí ni oní mo wí? Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Onífàájì ni wọ́n lọ́yọ̀ọ́. Ká rán aṣọ kó báyàn láàmú, Ọ̀yọ́ ni. Ká bọ́ bàtà tó bára mu, Ọ̀yọ́ ni. Ká mọ nǹkan tó dá, Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ náà nílẹ̀ Yorùbá ìlú Aláàfin, ẹni ọba jẹ Aláàfin náà ọba ló jẹ. Kí ni oní mo wí? Ọba ló jẹ. Ọ̀dà sáré Èkó ní òjì tí ó gbọ́ ti síwájú tí ọmọ sí fàájì. Ọjọ́ Monday kò ní gbàgbàkúgbà. Ọjọ́ Monday kò ní fi ṣeré. Ọjọ́ Ajé ni. Wọ́n lọ́jọ́ Ajé ni o. Níjẹ̀bú wọn ò ní fọjọ́ Monday ṣeré o. Ṣùgbọ́n tó bá bábi tọ́yọ̀ ti fẹ́ ṣe fàájì, bí apalọ̀ kò jẹ́ nǹkan tuntun fún wọn, wọ́n jí lọ bẹ̀ ńjọ́ Monday, wọ́n bẹ̀rẹ̀ fàájì láti máa ṣe. Wọ́n kó ságbádá ńlá, wọ́n wọ ẹ̀sìnkí, wọ́n dé fìlà, kí gbogbo ẹ̀ bára mu. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí o. Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkan. Ọ̀yọ́ ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa pọ́nra wa lé, ẹ jẹ́ ká máa fúnra wa lọ́wọ́. Ẹ má jẹ́ àyàn lọ́balọ́ba, ẹ má máa gbọ́gbọ́ ìsọ yìí. Ẹ ìsọba alákìyèsí ni yín. Ọlọ́run fún rẹ̀ lọ́ba. Ọlọ́run nìkan lọ́ba. Ọlọ́run nìkan lọ́ba. Lọ́ba àṣẹ, ọba ìmọ̀ràn, ọba ògo, ọba ìyìn, ọba àárọ̀, ọba ọ̀sán, ọba gbangba, ọba máa bẹ, ọba máa bẹ mọ́, ọba tí ò ní kú, ọba tí ó máa bẹ láéláéláé. Tí wọ́n bá ń tan Aláàfin, wọn á lọ́mọ ikú tí kú ò ní pa, wọ́n ń tàn án ni. Tí wọ́n bá ń tan Aláàfin, wọn á lọ́mọ àrùn tí wọ́n ò ní ṣe, wọ́n ń tàn án ni. Tí bàbá dé yóò mú Aláàfin. Ṣùgbọ́n Ọlọ́run ọba àìsàn ò ní ṣe. Ọlọ́run lọ́ba tí ń bẹ láéláé tí ó sì ní kú olórí àlééfà. Ṣùgbọ́n ẹ̀yin lọ́balọ́ba ẹ ti wá ọlá, ẹ ti rọ́lá. Ẹni ọba fẹ́ pẹ́ lórí ọlá kó jáwà gbéraga lẹ̀. Ẹni tó bá fẹ́ kó wọ́n ròyìn ọlá máa ń la kó jáwà gbéraga lẹ̀. Gbogbo ẹ̀dá tí ń bá ń ṣe mótómótó àbí mo ti dà báyìí, kò sẹ́ni tí ó lè kú olórí ọlá o. Ọlọ́run nìkan ni ò ní kú ń bẹ́ẹ̀. Àṣàbí ó dijọ́ mẹ́jọ. Ìyẹn lólùfẹ́ wa àwọn ilẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá àlùbáríkà tí wọ́n ti bá wa yànnà náà àti bá wa yànnà náà lọ́tún àti lósì gẹ́gẹ́ bí àgbàlagbà àti amòye tí wọ́n jẹ́. Ẹ̀yin tí ẹ wá fẹ́ rí bàbá, tẹ́ ẹ fẹ́ kàn sí bàbá bíkíbi tí ẹ bá ti ń bọ̀, ẹ rí dájú pé ẹ bọ́lẹ̀ ní Ìkòròdú garage, kẹ́ ẹ gbé mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀, kẹ́ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction, ẹ béèrè bàbá àlùbáríkà. Pàápàá jùlọ ẹ ti rí sáìbọ̀dù wọn níta, bójọ́ ọmọdé, bójọ́ ọkùnrin, bójọ́ obìnrin, ẹ béèrè bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé. Tàbí kẹ́ ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08023829492 lẹ́ẹ̀kan sí 08023829492. Kàn sí bàbá àlùbáríkà ní ìlú Ìgbòdú kọ́rọ̀ ẹ̀ kó lójútùú. Ó dàbọ̀.